ẹ pọ síbò kí mo rí Gbénga o ṣé mo pé ẹ̀yin lẹ tẹ̀mí ní ìjẹ́jọ́ pé kí n ní sùúrù. bẹ́ẹ̀ o mọ ibi tán ti lọ bò ó o sì mọ ibi tán ti lọ fi ṣoògùn ọmọlé babaláwo tí wọ́n lọ ronú sí ìyá àlàyé. àyàfi tó tí àwọn fúnra wọn bá sọ. ta ni. ìyàwó wọn àti ọkàn tó bá. ọmọlé babaláwo tí wọ́n ti lọ rèé ṣoògùn yẹn ní gbogbo. nǹkan tó ṣe sà èèyàn tó ṣe kan ló máa mọ ibi tó ti ṣe. ọmọlé babaláwo tí wọ́n ti lọ ṣe ọmọlé babaláwo yẹn ní gbogbo ọmọ babaláwo yẹn ta ni babaláwo yẹn. ẹ̀sà ó lè jẹ́. ta ló gbé ọkọ yín. káwọn ọmọ nàìjíríà bá ń bẹ ẹ́sípọ́tà torí àwọn méjèèjì ló jọ ń já tó ní mo wà lágọ̀ọ́ngbà yẹn nǹkan tó díjà àwọn gangan lélẹ̀ ẹ́sípọ́tà ò ní pé kí dáàdì wa lọ bu yẹ̀pẹ̀ oko bọ̀dà Súnkànmí àwọn dáàdì wa sọ pé àwọn ò lè bú pọ̀ ọmọ tó ń gbé wọn lọ oko tó ń gbé wọn bọ̀ pa aláàánú wọn ni pé olóore wọn ni pé wọn lè bú ó ní pé torí pé rẹ́ǹtì oko tóun rẹ́ǹtì pé dáàdì sọ pé nǹkan tó ṣàdíjà wọn nìyẹn wọ́n ṣáà ń já àwọn méjèèjì ṣáà ń já ni ẹ sọ pé òun lè bu yẹ̀pẹ̀ ọ̀rọ̀ yẹ̀pẹ̀ ló díjà wọn gbà tó dẹ̀ àwọn méjèèjì ò ṣáà dá síra mọ́. àwọn ọmọ mi ní tèmi. ó ṣàlàyé pé òun róǹgùn o pé wọ́n lọ ṣoògùn lọ́dọ̀ ọbẹ̀ wọ́n dẹ̀ pé wọ́n ṣàkóra wọn lọ sí police station wọ́n kára lọ sí police station. ó dárúkọ ọbẹ̀ lójú yín. bẹ́ẹ̀ ni wọ́n dárúkọ ọbẹ̀ lójú mi. ta ló dárúkọ ọbẹ̀ lójú yín. bọ̀dà Yínká. láwa létí ó kọ rẹ fún àǹfààní àwọn èèyàn tí ò gbọ́ wa lọ́sẹ̀ tó kọjá. orúkọ mi ni Yínká Àwòyẹmí. Yínká Àwòyẹmí. ọmọ ìlú wo ni ọ yẹn ná. ọmọ Ìgógó Èkìtì sá. ládùúgbò wo ń gógó. ojúlé mẹ́ta. ojúlé mẹ́ta. ó ní ẹ̀gbọ́n ni Thomas Adétìlá jẹ̀sí ọ ẹ́sípọ́tà gẹ́gẹ́ bó ti sọ lọ́sẹ̀ tó kọjá. ó sì ní ẹ́sípọ́tà yìí òun ló mú ọdẹ dàn rè ó sì nílé rẹ̀ ló ń gbé gẹ́gẹ́ bó ti wí. ó wá ní Abàláwà náà ẹ̀gbọ́n ló jẹ́ sí ọ ṣùgbọ́n ilé Abàláwà ilé ẹ́sípọ́tà ló ń gbé tó túmọ̀ sí pé àti kọ̀ọ̀kọ̀ ẹ́sípọ́tà o àti gbangba o gbogbo ẹ̀ ló mọ̀. rárá mi mọ gbogbo ẹ̀. o mọ gbogbo ẹ̀ ó ṣàgéré jù wàá mọ̀ tó 90%. mi tiẹ̀ mọ̀ 2%. The reason is that mi ò lo gbogbo nǹkan tí mo lò ń bẹ̀ kò ju oṣù mẹ́rin ó lé díẹ̀ lọ tí mo fi kúrò ní Ondo State generally. bó ní Abàláwà wà. mi ò mọ bẹ́ẹ̀ o Ọlọ́run àfọwárí bí ìgbà tí mo ti kúrò ní Ondo State yẹn láti ìgbà tí mo ti kúrò ní Ìdànrè yẹn títí bá ṣe ń sọ̀rọ̀ yìí mi step Ondo State ìgbà tí mo ti kúrò ń bẹ̀ gan ìgbà kí kó tó di pé nǹkan ṣẹlẹ̀ ìgbà tí nǹkan dẹ̀ ṣẹlẹ̀ gan gbogbo nǹkan tó padà ṣẹlẹ̀ lẹ́yìn láti May tí mo ti kúrò ní Ondo State yẹn mi padà tẹ Ondo State títí dìsìn. ó sọ nǹkan kan lórí afẹ́fẹ́ yìí lọ́sẹ̀ tó kọjá ó ní gbà tó ń kú lọ́dọ̀ ẹ́sípọ́tà ó ní Abàláwà ló gbé ọnù mọ́tò. ìgbà tí mo fẹ́ kúrò ní oko ni mò ń gbé permanent ẹ̀ mọ̀ pé mo sọ fún yín lọ́jọ́ ìṣẹ́gun tó kọjá ìgbà tí mo fẹ́ kúrò ní oko ọmọ ẹ́sípọ́tà ló gbé mi débi tí ìgboro èmi wá fẹ́ máa kúrò èmi wá fẹ́ gbéra ní ìgboro Ìdànrè pé kí n lè máa lọ ibi tí mo lọ bọ̀ mo wá wò pé owó tó wà lọ́wọ́ mi ò tó ìkankan mo wá ní pé ẹ̀mi wá pé Abàláwà mo wá béèrè lọ́wọ́ Abàláwà ṣé ẹ máa lọ sí Àkúrẹ́ lè ní so wàá lè reduce the cost of transport mi wọ́n wá ní ẹjọ́ ẹgbẹ́ mi dé Àkúrẹ́ náà fi. bó ló ń lọ lọ́jọ́ náà. Adó ni mo ń bọ̀ sá. kí ló dé. èmi fẹ́ lọ ṣiṣẹ́ ẹ̀ náà fún bẹ́ẹ̀ ni bọ̀ ìgbà tí mo wá rí i pé iṣẹ́ tí mo ń ṣe I told you that I'm a livestock farmer pé iṣẹ́ bá ti bọ́ sí màá lè padà sí ẹnu iṣẹ́ mi. ṣé o dágbére fún Thomas Adétìlá kò sí lọ. ọmọ wọn ló bí wọ́n fún mi ní 13,000 naira lọ́jọ́ yẹn sàn. nígbà tó fẹ́ kú mbẹ́. bẹ́ẹ̀ ọmọ wọn dẹ̀ ló gbé mi dé ìgboro. ọjọ́ tí wọ́n lọ rèé bu yèèpẹ̀ inú oko Abàláwà. oko Abàláwà kọ́ sà. tán lọ rèé bu yèèpẹ̀ inú oko Súnkànmí bó ló wà lọ́jọ́ náà. mo lọ sí oko nǹkan bíi 1 ni mo máa ń dé láti oko ìgbà tí mo dé mo bá Abàláwà ìyàwó ẹ́sípọ́tà pẹ̀lú ẹ́sípọ́tà pé bóyá èèyàn kan ṣáà dé láti oko nǹkan bíi 1 nǹkan bíi 1 ni mo máa ń dé so ìgbà tí wọ́n mo rí èèkàn nílẹ̀ but ọjọ́ yẹn ìyàwó wọn ó ṣára wọn ní àdá lọ́wọ́ but èmi ò sí bẹ́ẹ̀ gbà yẹn wọ́n sàn sọ̀rọ̀ issue of yẹ̀pẹ̀ mo ṣáà understand pé yẹ̀pẹ̀ ibẹ̀ ni because èmi even the same this man Mr.
má tó ní oko yẹn mi ò ń kíra mi ò tiẹ̀ dámọ̀ gan much because mi ò ń jáde anywhere wọ́n sàn sọ̀rọ̀ but Abalawa ló sọ pé àwọn rí yẹ̀pẹ̀ mi dẹ̀ testify pé lóòótọ́ ni kíní. Abalawa ló ní kíni. Abalawa ló ná rí yẹ̀pẹ̀ even ìgbà tí mo fẹ́ lọ búra ní ilé. sì fọ̀rọ̀ búra lẹ̀ Abalawa ló rí yẹ̀pẹ̀. bẹ́ẹ̀ sà. ṣùgbọ́n gẹ́gẹ́ bí ohun tó ti ń wí láti ẹjọ́ yìí ni wípé o mọ ibi tán ti lọ bù ú. oko bẹ́ẹ̀. o mọ ibi tán ti lọ bù ú o sì mọ ibi tán ti lọ fi ṣoògùn ọmọlé babaláwo tí wọ́n lọ ní gógó ronú sí ìyá àlàyé. àyàfi tí àwọn fúnra wọn bá sọ. ta ni. ìyàwó wọn àti ọkàn tó bá. ọmọlé babaláwo tí wọ́n ti lọ rèé ṣoògùn yẹn ní gógó. nǹkan tó ṣe sà èèyàn tó ṣe kan ló máa mọ ibi tó ti ṣe. ọmọlé babaláwo tí wọ́n ti lọ ṣe ọmọlé babaláwo yẹn ní gógó ọmọ babaláwo yẹn ta ni babaláwo yẹn. ẹ sà ó lè jẹ́ wrong identification but if they come because if they came the both wife and husband sir. Wife of who. Exporter pẹ̀lú ìyàwó wọn ẹ understand sir because ó lè jẹ́ wrong ó lè jẹ́ wrong something but through their discussion ọ̀rọ̀ tó máa sọ. ọmọlé babaláwo tí wọ́n ti lọ rèé tí wọ́n ti lọ ṣe yẹ̀pẹ̀ babaláwo nígbà tí wọ́n bu yẹ̀pẹ̀ yẹn tán ọmọlé babaláwo tí wọ́n ti lọ fi ṣoògùn. mi ò mọ̀ sá ẹ sà tán bá wáyé báyìí because nǹkan tí mo ti búra tí mo ti dára mi lọ́jọ́ méje. máa gbọ́ tó bá wá àwọn fúnra ló máa sọ. wá ó búra pé kíni. nǹkan tó ṣẹlẹ̀. ní kí ló ṣẹlẹ̀. mo báàkì Abalawa ìgbà tí wọ́n sọ pé bóyá Abalawa pé ìgbà tá a lọ ibẹ̀ yẹn tó sọ pé tó ń threatening pé Abalawa pé kíni kan mo pé yes they did it mo dẹ̀ búra wọ́n dẹ̀ ní pé kí n dára mi lọ́jọ́ méje wọ́n dẹ̀ ní kí n dára mi lọ́jọ́ méje dára mi ní 7 days. ìwọ tó lè dára rẹ ní 7 days pé wọ́n ṣe nǹkan báyìí wọ́n bu yẹ̀pẹ̀ ní oko olóko ó túmọ̀ sí pé o rí ẹ̀rí òdodo tó dá ọ lójú torí tó o bá lẹ́rìí òdodo tó dá ọ lójú o lè fẹ̀mí ara rẹ ta káìtì o lè gorí ayé lálàbúra. nǹkan tí mo rí yẹ̀pẹ̀ tí mo rí yẹn identify of nǹkan tó ṣẹlẹ̀ and since that time I thank God pé mo dẹ̀ ṣe wà life. iyẹ̀pẹ̀ tó o rí yẹn ìbéèrè tí mò ń bi ọ́ léèrè lọ́sẹ̀ tó kọjá ṣé nígbà tí wọ́n dé látoko wọ́n sọ fún ọ pé yẹ̀pẹ̀ inú oko Súnkànmí rèé o tá a lọ rèé bù wá o. ọmọ ọ̀dọ̀ ni mí sàn. báwo ni wọ́n ṣe wá mọ̀ pé yẹ̀pẹ̀ inú oko Súnkànmí ni. ọ̀rọ̀ tó ń sọ and ìgbà tí Abalawa bá. ọ̀rọ̀ wo ni wọ́n ń sọ. ẹ mọ̀ pé mo ní pé ọ̀rọ̀ yìí sà ọ̀rọ̀ yẹn ìgbà tó ń sọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ pé kò ní rí nǹkan bẹ́ẹ̀ pé kíní kan ẹ ṣáà ń. rárá má sọ kíní kan má dá ọ̀rọ̀ pè fún wa kí ni wọ́n sọ ọ̀rọ̀ wo ni wọ́n sọ. ẹ sà pé gbogbo ilé sàn àtìgbà tí mo ti kúrò ní ìkan tí ìgbà tí wọ́n ti lọ sí gbogbo because of ìkan tó ń ṣẹlẹ̀ ibi kan ó kàn jábí fún mi. ẹ lọ bá mú Súnkànmí wá ẹ bá mú Súnkànmí wá jẹ́ kí gbogbo ayé mọ̀ ó kọ rẹ. Ọlásùnkànmí lórúkọ mi. láti ìlú wo. láti ìlú Ìdànrè. ṣé o mọ ọkùnrin yìí. bẹ́ẹ̀ sà mo mọ̀ nígbà tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ mo mọ̀. báwo ló ṣe jẹ́ sí Abalawa. mi ò lè sọ relationship tó wà láàrin wọn o mi ò mọ bí àwọn family mi ò ṣàmọ̀ pé ọmọ ìlú kan ni wọ́n sọ pé ọmọ ìlú kan ni wọ́n so mi ò mọ bá ṣe jọ jẹ́. kí ló mọ̀ nípa arákùnrin àtọ inú oko rẹ̀ tí wọ́n wá bulẹ̀. ní ọjọ́ tí à ń sọ yìí ọjọ́ yẹn bọ́ sí ọjọ́ Friday nígbà tí à ń sọ yìí so ọjọ́ kejì ni ọjọ́ environmental that is sanitation day so ní ọjọ́ yẹn ó ti lọ kàn bí 7 o'clock nírọ̀lẹ́ mo lọ ṣerun mi ibi tí mo ti ń gẹrun mi ni fóònù mi ti dún tí man tí à ń wá Abalawa tó ṣe pè mí bó ṣe pè mo wá gbé kọ́ wọ́n á ní Súnkànmí pé èèyàn kan dẹ̀ lóun fẹ́ bá mi pé òun fẹ́ sọ̀rọ̀ kankan fún mi wọ́n á ní ta ni ó bá ní Yínká ta ló ń jẹ́ Yínká mo bá ní ta ni ó ń jẹ́ Yínká ó bá ní ọmọ exporter àbúrò exporter mi ò kúkú dámọ̀ mi ò mọ lóko ìmọ̀ ní òkè kí ló fẹ́ sọ ó bá sọ pé exporter lọ gbé oògùn sínú oko mi mo bá ní exporter lọ gbé oògùn sínú oko mi tó bá jẹ́ bẹ́ẹ̀ tó bá di ọjọ́ kejì ìjọba mi mú bọ̀bọ́ yẹn wá kó wá sọ ní ilé mi
so bí ọ̀rọ̀ yẹn ṣe jẹ́ nígbà tó dẹ̀ di àárọ̀ ọjọ́ kejì àwọn méjèèjì ti dé ọjọ́ yẹn. tani àti tani. ìyẹn Yínká pẹ̀lú. Yínká tó jókòó yìí. bẹ́ẹ̀ ni ẹni tó jókòó yìí àti man tí à ń wá yìí. táàrí àwọn méjèèjì ọlọ́dẹ̀ ṣe dé wọ́n á ní pé exporter gbé oògùn sí oko mi báwo ni wọ́n ṣe mọ̀ pé ó gbé oògùn sínú oko mi because oko yẹn mo rẹ́ǹtì ẹni gẹ́gẹ́ bí àlàyé tí ẹ ti mọ̀ tẹ́lẹ̀ tí mo ti ṣe fún yín bí mo ṣe rẹ́ǹtì oko yẹn so wọ́n ní pé exporter gbé oògùn sínú oko yẹn báwo ni wọ́n ṣe mọ̀ ó wá ní ṣèbí àbúrò ẹ̀ ní òun kódà pé ìlú wọn nígbà tí exporter tóun lọ ṣe ìnáwó. ta ló ń sọ̀rọ̀ Ṣábàláwà ló ń sọ̀rọ̀ abẹ́ni ló ń sọ̀rọ̀. Yínká. ta ló ń jẹ́ Yínká. bọ̀ man tó wà ní ẹgbẹ́ mi. tó jókòó tì mí wọ́n wá ní pé ìgbà tán lọ ṣe ìnáwó kan ní ìlú o so pé ìgbà yẹn náà wọ́n ti mọ ibi tí ìyàwó exporter tó ti lọ ṣe oògùn kódà ó sọ orúkọ babaláwo yẹn tó ṣoògùn yẹn fún wọn ó pe orúkọ ẹ̀ ní ọbẹ̀ ńgbà yẹn. ọbẹ̀. bẹ́ẹ̀ ni so so bó ṣe mo ń bọ̀ náà. so ẹ máa gbọ́ mi bó ṣe wá. ó porúkọ babaláwo yẹn ní ọbẹ̀. pé ó ṣoògùn yẹn ní pé ṣùgbọ́n nígbà tán lọ ṣoògùn yẹn pé ìgbà tóun ò mọ̀ mí rí tóun ò dẹ̀ mọ ẹni tó ń jẹ́ Súnkànmí tán fẹ́ lọ ṣe oògùn sí oko ẹ̀ ó wá ní nísìnyí báyìí tí nǹkan tóun ti ń lọ lòun ṣe wá ṣàlàyé fún Abalawa pé nǹkan tí brother ń dẹ̀ ṣe sí èèyàn kan pé Súnkànmí tó máa ń tẹ̀lé ẹ̀yìn pé kò dẹ̀ dá o bí mo ṣe wá wò pé irú ọ̀rọ̀ báyìí ìwọ́dẹ̀ ti ń travel o ti ń padà lọ sí ìlú yín mo dẹ̀ gbọ́rọ̀ ọ̀rọ̀ báyìí pé kí ni màá wá lè ṣe sí bá bẹ mọ́ yẹn pé kó jọ ṣé wọn pé mo sọ pé ọjọ́ environmental ni pé kó dúró da ìgbà yẹn kó jẹ́ kí n ṣe àwọn àlàyé yẹn fún family ti tèmi o so pé kí má yẹn pé kó jọ kó bá mi dá bọ̀bọ̀ ìyẹn má ní ìdúró ìyẹn kí ẹni tí à ń wá kó bá mi dá dúró di ọjọ́ Monday tó bá ti dá dúró di ọjọ́ Monday pé a lè lọ sọ ní ojú ìjọba so nígbà tí ó wá di ọjọ́ Monday yẹn gbogbo ọ̀rọ̀ yẹn ó dẹ̀ wá sọ ó ní ìyàwó exporter ló bu yẹ̀pẹ̀. lójú ta ló tún sọ. ó sọ ní ojú DPO. ṣé o kó wọn lọ àgọ́ ọlọ́pàá ni. mo mú bọ̀bọ̀ yẹn pé kó lè lọ sọ̀rọ̀ yẹn fún ìjọba káwọn èèyàn lè gbọ́. àgọ́ ọlọ́pàá ti bo. Ọlọ́fin ní Ìdànrè Ondo State. Ọlọ́fin police station. Ọlọ́fin police station ní Ìdànrè. ó mú Yínká lọ ọbẹ̀. mo mú lọ́bẹ̀ ó lọ́bẹ̀ ó sọ ọ̀rọ̀ tí mo sọ yìí Yínká sọ lójú DPO Ọlọ́fin ní Ìdànrè so bóyá kódà nígbà tí a kúrò ní ọ̀dọ̀ DPO tí ọ̀rọ̀ yẹn tí a lọ sí ẹni tó jẹ́ chief ní ìlú Ìdànrè chief yẹn tún mú ó ní pé kí Yínká try kó get nọ́mbà babaláwo yẹn Yínká dẹ̀ ó fún chief yẹn ní Ìdànrè bàbá yẹn dẹ̀ pé bàbá chief yẹn ó pe ìlú wọn yẹn má yẹn dẹ̀ gbé ó dẹ̀ testify pé lóòótọ́ ni ẹ mọ̀ pé orí fóònù ó gbé. ìyẹn ọbẹ̀. bẹ́ẹ̀ ni ọbẹ̀ dẹ̀ gbé pé àwọn aṣoògùn lọ́dọ̀ òun o pé so máa ń wà ń bẹ̀ gbogbo bí ọ̀rọ̀ yẹn ṣe ṣẹlẹ̀ nìyẹn gbà yẹn. ṣé bó ṣe rí nìyẹn. bẹ́ẹ̀ ni sà. Yínká ṣé o gbọ́ gbogbo ohun tó wí. bẹ́ẹ̀ sà. èwo ló jẹ́ rọ́ńbẹ́ èwo ló jẹ́ òótọ́. eré tó ìgbà tán pé babaláwo kí ni ìsìn mi ò mọ̀ gbà tí wọ́n pe babaláwo ìgbà tán ṣàṣọ pé kí n wá èmi kọ́ ni mo sọ pé mo rí yẹ̀pẹ̀. dúró. ìjọba gbẹ ní. ní sùúrù arákùnrin ní sùúrù ta ni ń jẹ ọbẹ̀. ọbẹ̀ wọ́n pe má kan lọ́bẹ̀ ní gògò lọ́bẹ̀ wọ́n pe ní ọbẹ̀ ní gògò. ìgbà tí ń sọ̀rọ̀ ní ìsìn òun anticipate. I didn't say anything. ṣé ká padà fi hàn ọ́. ṣé ká padà fi hàn ọ́ bí. èmi jẹ́ kó mọ̀ pé kò ń ṣe èmi ni mo fún wọn ní nọ́mbà yẹn. ní sùúrù rárá mọ́ mi ò ní identify. arákùnrin mọ́ gé wa ń bi adé dúró yìí ó ti yé ọ mọ́ gé wa ta ni ń jẹ ọbẹ̀. ọbẹ̀ wà ń gògò wọn pe má kan lọ́bẹ̀ ní gògò sá. ọbẹ̀ wà ń gògò iṣẹ́ wo lọ́bẹ̀ ń ṣe. ọdẹ náà ṣe ọbẹ̀ tó wà ń gògò ọdẹ náà ṣe. kí ni ìyàwó exporter àti exporter kí ni lọ fi èèpẹ̀ inú oko Yínká ṣe lọ́dọ̀ ọbẹ̀. oko Súnkànmí ṣe lọ́dọ̀ ọbẹ̀. ẹ sá wọ́n sọ tí mo dẹ̀ gbọ́ sétí pé wọ́n ní kò ní rí kankan nínú oko yẹn. o ti sọ tipẹ́ o tún ti sọ lẹ́nu bẹ́ẹ̀ sá. kí ni wọ́n lọ fi èèpẹ̀ inú oko Súnkànmí ṣe lọ́dọ̀ ọbẹ̀.
wọ́n ṣàní pé àwọn sọ pé kò ní rí kankan nínú oko yẹn. ṣé nǹkan tí wọ́n bá lọ sọ́dọ̀ ọbẹ̀ nìyẹn. ìkan tán máa bá lọ ní ìbọn mi ò mọ̀ pé bóyá but àwọn fúnra wọn ló máa sọ pé bóyá ibi tán ti ṣe bóyá ọ̀dọ̀ bẹ̀ ni àbí kò sọ́dọ̀ bẹ̀. àlàyé ọ̀rọ̀ tó sọ yìí ó lóun mú ọ lọ àgọ́ ọlọ́pàá ó tún sọ lójú ẹ ṣé ó mú ọ lọ àgọ́ ọlọ́pàá àbí ó mú ọ dàgọ́ ọlọ́pàá. mo sọ fún yín ní last week sir mo ní pé. ṣé ó mú ọ dé àgọ́ ọlọ́pàá àbí ó mú ọ dàgọ́ ọlọ́pàá. abala wa gan ni kò ń ṣe mí. ṣé ó mú ọ dàgọ́ ọlọ́pàá ó dọ́dọ̀ ọlọ́pàá àbó dọ́dọ̀ ọlọ́pàá. mo dọ́dọ̀ ọlọ́pàá dáadáa sir. gbogbo ohun tí ń sọ yìí ẹni tó lóko rèé. bẹ́ẹ̀ sà bẹ́ẹ̀ sà. àbí bẹ́ẹ̀ sà. ìwọ ló sọ fún. abala wéètì ìwọ ló sọ fún gbà tó ti sọ fún tán tí wọ́n mú ọ déwájú ọlọ́pàá gbogbo ohun tí wọ́n lọ sọ lẹ́yìn ó sọ wájú ọlọ́pàá àbí ìwọ ló sì fún wọn nọ́mbà ọbẹ̀ ìwọ ló fọlọ́pàá nọ́mbà ọbẹ̀ àbí. mi ò fi ọlọ́pàá ní nọ́mbà ọbẹ̀. o fún bàbá chief. o fún bàbá chief ní nọ́mbà ọbẹ̀. mi ò ní nọ́mbà ọbẹ̀ lọ́wọ́ sàn. ta ló fún bàbá chief. Yínká ta ló fún bàbá chief. Súnkànmí ta ló fún. ó ní ọjọ́ yẹn ní ọjọ́ sátọ̀dẹ̀ yẹn ó wá bẹ̀rẹ̀ sí í pe àwọn ará ìlú ó pe àwọn ará ìlú ẹ̀ pé kánjọ kan bá òun wá nọ́mbà ọbẹ̀ lọ wọ́n dẹ̀ sẹ́ndì ẹ̀ sí òun ló fún. ìyẹn ẹni yìí. bẹ́ẹ̀ ni òun ló fún òun ló jẹ́ ká rí nọ́mbà ọbẹ̀ yẹn ìyẹn Yínká òun ló jẹ́ ká mọ nọ́mbà ọbẹ̀. báwo ló ṣe mọ ọbẹ̀ rí. ṣé mi. àìwọ ẹni Yínká ni. ẹ sà mi ò àti 2006. báwo ló ṣe mọ ọbẹ̀ mọ parabuléètì. nǹkan táwọn ń sọ nǹkan tí àwọn ṣe mọ̀ pé mo sọ fún yín pé. báwo ni wọ́n ṣe mọ ọbẹ̀. rárá arákùnrin ó ti ń ṣe ọmọ ìlú wa lọbẹ̀ jẹ́. ọmọ ìlú yín lọbẹ̀ jẹ́. ọbẹ̀ yàtọ̀ pé lọ́bẹ̀ ọmọ ìlú wa ni. kí ni wọ́n lọ fi yẹ̀pẹ̀ inú oko Súnkànmí ṣe lọ́dọ̀ ọbẹ̀. but ó mọ̀ pé wọ́n bu yẹ̀pẹ̀ yẹn lọ sínú. yẹ̀pẹ̀ yẹn. dúró ó mọ̀ pé wọ́n mú yẹ̀pẹ̀ yẹn lọ ọ̀dọ̀ ọbẹ̀. bí o mọ̀ gbà tán mo wọnú mọ́tò sàn. ṣùgbọ́n kí náà lọ ṣe lọ́dọ̀ ọbẹ̀ kí ni exporter àti ìyàwó ẹ̀ lọ ṣe lọ́dọ̀ ọbẹ̀. àwọn ló lè mọ iṣẹ́ tán lọ fi yẹ̀pẹ̀ sí sàn. Súnkànmí sá. bóyá kò sí ń bí ó ti yọ ọ̀nà rẹ̀ lè jìnnà bó ti ń bá wa sọ̀rọ̀ yìí ó ti yọ ọ̀rọ̀ tó sọ nípa ọbẹ̀ bá ń tuntun sọ fún. ní ọjọ́ tí ìwọ pẹ̀lú bàbá tí à ń wá yìí tí ẹ dé ọ̀dọ̀ mi ṣọ̀rọ̀ mi ti yé báyìí tán ṣe dé ọ̀dọ̀ mi mo ní èmi tí mo kọ́ béèrè pé báwo ló ṣe mọ̀ pé wọ́n lọ fẹ́ kí wọ́n bu yẹ̀pẹ̀ oko mi ó wá sọ fún mi pé lójú àbàláwa yẹn o kò dán ṣojú mi nìkan tún lọ sọ ní station tún lọ sọ ní ilé bàbá chief ní Ìdànrè tí àwọn èèyàn wà ń bẹ̀ o tún sọ ọ̀rọ̀ yìí ní àárín abúlé ní àárín àbàwà yẹn Omilájé camp yẹn o tún sọ ń bíbẹ̀ so o sọ pé ọbẹ̀ yẹn o pé ọmọ ọ̀dọ̀ yín ni yẹn ọmọ ìlú yín ní Gógó Èkìtì ni pé ìgbà tí o lọ ṣe ìnáwó òkú kan nílé tí ìyàwó ìwọ àti ìyàwó exporter tẹ fi lọ lé tẹ lọ ṣe ìnáwó òkú tẹ lọ ṣe nílùú yín pé ìgbà yẹn ló fi mọ pé ó lọ mọ ẹ pé ó mú kinní yẹn lọ ọ̀dọ̀ ọbẹ̀ so ohun tó sọ nìyẹn so ọjọ́ yẹn náà ló wá bẹ̀rẹ̀ sí pé o mú fóònù ẹ̀ o bẹ̀rẹ̀ sí pé àwọn èèyàn pé kàn fún ẹ ní pé kàn jọ kan bá ó pè tó èèyàn 4 lọ́jọ́ yẹn kó tó di pé ó gẹ̀ẹ́tì nọ́mbà ọbẹ̀ tán wá ṣẹ̀ wá sẹ́ndí ẹ̀ sí lọ́jọ́ yẹn. ìgbà tí wọ́n wá pe ọbẹ̀ kí lọ́bẹ̀ wí. bẹ́ẹ̀ sà kìnìún yẹn chief ní ọ̀dọ̀ wa yẹn ó gbé fóònù yẹn kọ́ sí kínní ó pè ó ní ọbẹ̀ nǹkan báyìí tán wá ṣe lọ́dọ̀ ẹ̀ máa yẹn dẹ̀ confam ó ní wọ́n ṣe oògùn pé kóun pààyàn ó ní wọ́n sọ oògùn sínú oko yẹn pé kò ní rí nǹkan kan mú nínú oko yẹn ntí ọbẹ̀ sọ ní ọjọ́ yẹn tó sọ sí àárín gbogbo yẹn tá a dẹ̀ gbọ́. ọ̀dà ọ̀rọ̀ tí ṣó ti gbọ́ ní tó wí. àwọn ló gbé fóònù sí sí èmi gbàgbé ọ̀rọ̀ gbé fóònù sí ti ṣebí wọ́n ló bá wọn wá nọ́mbà ọbẹ̀ ta ló wá nọ́mbà ọbẹ̀ fún wọn jọ yẹn. wá jẹ́ ń béèrè nǹkan kan lọ́wọ́ rẹ̀ ọdún wo ni ṣó lè rántí ọdún kan bóyá ó níbì kan tí o lọ rí bóyá ó rẹ̀ díẹ̀ tí wọ́n ò lò bí ọjọ́ díẹ̀ ń bẹ ṣó ṣẹlẹ̀ rí ṣó ṣẹlẹ̀ rí tó bóyá ó rẹ̀ díẹ̀ ó wá wà níbì kan fún bí oṣù kan tí wọ́n ń fún ọ bí ìtọ́jú ṣó ṣẹlẹ̀ rí kò ṣẹlẹ̀ rí ìwé mélòó ló kà NC ló kà ṣé ká fún ọ lómi
ó dàbí pé ó fẹ́ mọ̀ rẹ̀ ra ṣé ká fún ọ lómi. ara sà ẹ mo wà òkè sà. kí ló wá ṣẹlẹ̀ ṣé bí Abalawa ṣe sọnù yẹn inú ẹ̀ dùn sí. òun náà ló ń bà mí nínú jẹ́. ẹ̀gbọ́n rẹ ló sì lọ bu yẹ̀pẹ̀ inú oko ẹ̀ àbí. ọjọ́ yẹn ṣàgbàtà ti dúró ẹ̀gbọ́n rẹ ló lọ bu yẹ̀pẹ̀ inú oko ẹ̀ àbí. tẹnu ẹ̀ dùn sí bí wọ́n ṣe bu yẹ̀pẹ̀ inú oko yẹn. nǹkan tí mo pass through mi ò fẹ́ kéèyàn tó súnmọ́ mi gan pass through ẹ̀. kí ló wá dé tó ń fi tọrọ lẹ kọ́bọ̀ lójú. mi ò fi tọrọ lẹ kọ́bọ̀ lójú sá the reason that tí mo fi sọ bẹ́ẹ̀ sá ẹ mọ̀ pé ìgbà tí nǹkan ti ṣẹlẹ̀ láti May yẹn. gbàgbé ọ̀rọ̀ àtẹ̀yìnwá tó sọ. níbo ti kúrò ní àbí sẹ́rí níbo ti kúrò lóńdó state generally. àmọ́ kó ti kúrò ń bẹ̀ kí náà lọ fi yẹ̀pẹ̀ inú oko Súnkànmí ṣe lọ́dọ̀ ọbẹ̀ tó mọ̀ nígbà tẹ́ lọ ṣènáwó. nǹkan tí mo ṣàgbọ́ ní ọjọ́ yẹn èmi dẹ̀ kọ́ ni mo rí yẹ̀pẹ̀ Abalawa lórí yẹ̀pẹ̀ nǹkan tí mo ṣàgbọ́ conversation tí mo gbọ́ lọ́jọ́ yẹn pé kò ní kankan bẹ́ẹ̀. kí ni wọ́ rí. conversation tí mo gbọ́ ẹgbà tí mo rí yẹ̀pẹ̀ ńlẹ̀ yẹn conversation tí mo gbọ́. kí ni wọ́ rí Abalawa rí yẹ̀pẹ̀ kí ni wọ́ rí sún ẹnu sẹ́yìn díẹ̀ Abalawa oògùn lórí. òun ló jẹ́ kí n búra fọjọ́ méje. orí oògùn irú oògùn wo lórí. mi ò mọ inú láìlọ́n ló wà. ọ̀dọ̀ ta náà ti gbóògùn yẹn wá. mi mọ ibi tán ti gbà wá but àwọn tó ṣe ló má lè sọ ibi tán ti gbà wá sá. báwo ló ti mọ ọbẹ̀ báwo ló ṣe dárúkọ ọbẹ̀ báwo ló ṣe mọ̀ pọ́dọ̀ ọbẹ̀ wọ́n ti lọ ṣe. èmi ò ọ̀rọ̀ yìí sàn Abalawa táàrí máa dùn mí ó má bà mí nínú jẹ́ o kọ́rọ̀ èdè wá escalate bí eléyìí kí kan tí mi ò. ó dùn ẹ́ gan àbí ó dùn ọ́ gan ṣé kí n bẹ wáńkì kò fi nu ojú rẹ àlàyé wọ́n jẹ́ àtàrà wa ṣé àǹtí rẹ tó wá ń jò ní ìwá wọ́n wá ń ta ẹ bá mú àǹtí rẹ yẹn wá. màmá ẹ jókòó wá ẹ má bínú ẹ kú ọ̀rọ̀ ọmọ o ẹ kú ọ̀rọ̀ ọmọ o ẹ̀yin àgbàlẹ̀ ní tí náà ò bá tán láṣọ ni o. ẹ jẹ́ kí ìtàn lẹ́yìn tán náà. òun la fi ń ṣe gbogbo ògbìyànjú yìí màmá. ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ ẹ. mo sì mọ̀ pé ayé yín ti kà á lójú ẹ ní fi wó orí jìyà ẹ ní fi wó orí ṣọ̀fọ̀ ọmọ ọmọ tìyín á mọ̀ yín á dàgbà ẹ̀yin náà á dàgbà ẹ̀ dògbò ẹ ní sọkún lórí ọmọ lójú alẹ́. ṣé bá ẹrí bá ti ń bá a lọ. mo rí sà. a fẹ́ kí Ọlọ́run kó bá wa tàn mọ́lẹ̀ sí ni. bẹ́ẹ̀ ni ìyàwó ẹ̀ kékeré kan jọ ń yókò tó mọ bí ọ̀rọ̀ yẹn ṣe rí gan òun ni mo ṣe gbé wá mi. ó wà níbí. bẹ́ẹ̀ ni ẹ bá mú ìyàwó rẹ̀ yẹn wọlé. òun ni mi ò ṣe mú mi ò mọ̀ pé Súnkànmí ń bọ̀. ẹ bá mú ìyàwó rẹ̀ yẹn wọlé. ó wà tán jọ ń yókò tán jọ ń lọ tán jọ ń bọ̀. ẹ bá mú wọlé ìyẹn tiẹ̀ dáa. màmá Ọlọ́run ọba ó bá wa tàn mọ́lẹ̀ sọ̀rọ̀ yìí. àmín. àwa náà ò lágbára kankan lẹ́yìn Ọlọ́run náà là ń bẹ̀ ṣùgbọ́n. ṣé mẹni tí ń jẹ́ ọbẹ̀ ní gògó. ọbẹ̀ kí ló kọ ọbẹ̀ yẹn gan. mi ìmúrúkọ ẹ ṣùgbọ́n ọbẹ̀ òní gbogbo ìlú mọ̀. wọ́n mọ̀ ọ́. bẹ́ẹ̀ ni ìlú mọ̀ kárí. yóò débi lọ́sẹ̀ tí ń bọ̀. ìlú mọ̀ kárí ni. ṣé ẹ rí ọ̀rọ̀ tí mo tiẹ̀ fẹ́ sọ̀rọ̀ mi ò pọ̀. yes ma. mi ní àlàyé tó pọ̀. àwọn ìlú mi ń pòwe pé a lè jà ní sọ Òṣùn ká jà ní sọ Ẹ̀pẹ́ kẹrù ṣùgbẹ́ kẹpọ síbò kí mo rí gbẹ̀ǹkà o. ṣé ẹ mọ̀ pé ẹ̀yin lẹ tẹ̀mí ní ìjẹ́jọ́ pé kí n ní sùúrù. bẹ́ẹ̀ni ẹ ṣì ní sùúrù ẹ má ti sọ̀rọ̀ ẹ má wọrí a ṣì ń padà sọ́dọ̀ exporter o ṣùgbọ́n a gbọ́dọ̀ rí àwọn nǹkan tá a fi. ọ̀rọ̀ mọ̀ mi ni tèmi. a gbọ́dọ̀ rí àwọn nǹkan tí ẹ mọ̀ pé ó dáa kéèyàn ó gbárù ẹkùn mú màmá àbí màmá. bẹ́ẹ̀ni torí òun ló jẹ́ ń sọ bẹ́ẹ̀ a lè jà lókè ká rojọ́ lókè ká rojọ́ ń sàlẹ̀. ó dáa ká gbárù ẹkùn mú màmá. ó dáa ẹ ní sùúrù mà màmá ẹ dìde kí ló kọ yín lẹ́ẹ̀kan sí màmá. Mary Ọláòyè ni. ìyá ẹ wá jókòó àǹtí. ẹ kálẹ́ àǹtí. ẹ kálẹ́ sà. kí ló kọ yín. orúkọ mi ni Ògúnyẹmí Olúwafúnkẹ́. ọmọ ìlú wo ni. ọmọ Gógó Èkìtì. wọ́n lẹ́yìn ìyàwó Abalawa. bẹ́ẹ̀. ọdún wo lẹ ti fẹ́ wọn. àti ọdún méjì díẹ̀ ọdún méjì. lẹ ti fẹ́ wọn. bẹ́ẹ̀. ọmọ mélòó lẹ ti bí fún wọn. ọmọ kan ṣoṣo kókó náà ló sì wà ní ọdún mo gbé kalẹ̀ náà bẹ́ẹ̀. àǹtí. sá. ṣé ọkọ yín àtẹnìkan ń jà nítorí yín. rárá wọn ò jà.
mo gbọ́ pé wọ́n rẹ̀ ti bímọ 4 síbi kan tẹ́lẹ̀ ṣé lóòótọ́ ni. bẹ́ẹ̀ ni ẹ bẹ́ẹ̀ ẹ tẹ́ ẹ bímọ fún yẹn ẹ tẹ́ ni ọdún mélòó bẹ́ẹ̀ ti wà yìí. 30 years. 30 years. ṣẹ́ni tẹ́ ẹ bímọ fún yẹn ṣóhun àti Abalawa wọ́n ń jà. rárá wọn ò jà, àwọn àti exporter ló ń jà. ẹ tẹ́ ẹ bímọ fún. ẹni tí mo rárá Abalawa àti exporter ló ń jà. ẹ tẹ́ ẹ bímọ 4 fún tẹ́lẹ̀ lèmi ń sọ. rárá wọn ò jà. ṣé ti ẹ̀yin àtẹniyẹn ṣé ti fira yín lẹ̀ tẹ́lẹ̀ ni. bẹ́ẹ̀ a ti fira kalẹ̀. ó tọ́dún mélòó tẹ́ ti fira yín lẹ̀. ó tọ́dún 5. ó tọ́dún 5. bẹ́ẹ̀ tẹ́ ti fira yín lẹ̀. bẹ́ẹ̀ kẹ́ tó fẹ́ Abalawa. bẹ́ẹ̀ ọ̀dà ẹ̀jẹ̀ àpàbẹ̀ yẹn ti ó ti yé yín báyìí. Tani àti bolọkọ yín exporter bó ló wà. exporter. Abalawa bó ló wà. èmi náà mọ̀ bẹ́ẹ̀. wọ́n lè gbọ́mọ kékeré lọ́wọ́. bẹ́ẹ̀ oṣù mélòó. wọ́n ṣe fẹ́ pé 6 months ni. adẹ̀ ti ń wá ọkọ yín láti oṣù kẹwàá. bẹ́ẹ̀ ọmọ yẹn oṣù mélòó ló wà kó tọkọ yín láti rí mọ́. oṣù 2. oṣù 2. bẹ́ẹ̀ ta ló gbé ọkọ yín. káwọn ọmọ Nàìjíríà bá ń bẹ exporter torí àwọn méjèèjì ló jọ ń já tó mo wà lágọ̀ọ́ngbà yẹn nígbà tí nǹkan tó díjà àwọn gangan lélẹ̀ exporter ní pé kí dáàdì wa lọ bu yẹ̀pẹ̀ oko bọ̀dá Súnkànmí àwọn dáàdì wa sọ pé àwọn ò lè bú pọ̀ ọmọ tó ń gbé wọn lọ oko tó ń gbé wọn bọ̀ pa aláàánú wọn ni pé olóore wọn ni pé wọn ò lè bú ó ní pé torí pé rẹ́ǹtì oko tóun rẹ́ǹtì pé dáàdì sọ pé nǹkan tó ṣàdíjà wọn nìyẹn wọ́n ṣáà ń já àwọn méjèèjì ṣáà ń já ni ẹ sọ pé òun lè bu yẹ̀pẹ̀ ọ̀rọ̀ yẹ̀pẹ̀ ló díjà wọn gbà tó dẹ̀ yà wọn àwọn méjèèjì ṣáà dá síra mọ́ àwọn àtòkò bọ̀ lọ́jọ́ kan torí mọ́tò àwọn máa páàkì mọ́tò sí ilé ìbọ̀dá ní sáìdì òkè ọlọ́fin ní police station ọlọ́fin ní ilé ìbọ̀dá Súnkànmí bẹ̀ la máa páàkì mọ́tò sí ní ìbọ̀dá Súnkànmí wa gbé wa lọ oko gbàtà ń toko bọ̀ lọ́jọ́ yẹn ní bí ìbọ̀dá Súnkànmí ṣe gbé wa dé Ìdànrè bá ṣe gun ọ̀nà mọ́tò nìyẹn àwa jáde sí títì ọlọ́fin yẹn bí bọ̀dá yẹn ká ṣe pè wá lọ́jọ́ yẹn lórí fóònù ó ní ẹ̀ ló ní dáàdì ẹjọ́ ẹ gbé mi dé Àkúrẹ́ o ó ní pé torí òun jí lọ Adó ní ọ̀la dáàdì rẹ̀ ní pé kóun gbà èmi wá sọ pé mo sọ fún dáàdì wa mo ní pé ẹni tẹ́ fẹ́ gbé mo ní ṣé kì í ṣe pé àwọn àtọ̀gá wọn jà wọ́n ní ojúlójú ṣàánú pé káwọn ṣàánú ẹ̀ dé Àkúrẹ́ àṣà bá ṣe gbé wọn nìyẹn torí ọmọ exporter ló gbé wọn lé ọ̀kadà bá ṣe gbé bọ̀dà yẹn ká nìyẹn bá ṣe gbé wọn sínú mọ́tò nìyẹn ó dẹ̀ náà ó ní dádì ẹnìyẹn ní ó ní kí ló ó ní ṣèwà àti ó ní exporter má sì lọ bu yẹ̀pẹ̀ oko bọ̀dà Súnkànmí ó ló fẹ́ fi ṣóògùn ẹnìyẹn wá ní ṣé o lè sọ lójú bọ̀dà Súnkànmí ó lóun lè sọ. yẹn nǹkan tó dúró. bẹ́ẹ̀ ni ó lóun lè sọ bá ṣe bí tó bá ti lè sọ tó bá ti dàárọ̀ ọ̀la èmi àti ìyálé mi làjọ gbọ́rọ̀ yẹn ó ní tó bá dáàdì wa ní tó bá ti dàárọ̀ ọ̀la ìwọ ni wàá fẹnu ara ẹ sọ nǹkan tó sọ yìí o ó dẹ̀ lóun ti gbọ́ adẹ̀dẹ́ ọ̀dọ̀ bọ̀dà Súnkànmí ó dẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣàlàyé pé báyìí ó dẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣàlàyé pé òun rí kinní òun rí báyìí bọ̀dà Súnkànmí wọ́n ṣàgbé wọn lọ sí. báyìí yẹ òye wa. ó ṣàlàyé pé òun rí pé òun róǹgùn o pé wọ́n lọ ṣoògùn lọ́dọ̀ ọbẹ̀ wọ́n dẹ̀ pé náà wọ́n ṣàkóra wọn lọ sí police station wọ́n kára lọ sí police station. ó dárúkọ ọbẹ̀ lójú yín. bẹ́ẹ̀ ni wọ́n dárúkọ ọbẹ̀ lójú mi. ta ló dárúkọ ọbẹ̀ lójú yín. bọ̀dá Yínká wọ́n try nọ́mbà mi tí débi tán try níbi tán ti try nọ́mbà ọbẹ̀ yẹn gan mi tí débẹ̀ wọ́n ṣe dá wọ́n ní wọ́n má ti lọ ṣoògùn lọ́dọ̀ ọbẹ̀ o bó ṣe lọ sí police station mi ṣáà bá wọn lọ police station wọ́n ṣáà ti police station yẹn dé bóyá ọ̀rọ̀ torí àwọn police station wọn mọ̀ nípa ogun wọ́n ṣáà fa ọ̀rọ̀ yẹn fà rábaràbá bó ṣe wá kó lọ sọ́dọ̀ igbákejì wọ́n fà rábaràbá wọ́n fà wọn kò níyànjú lágọ̀ọ́ ọlọ́pàá bẹ́ẹ̀ lágọ̀ọ́ ọlọ́pàá bó ṣe wá kó gẹjọ́ lọ sí igbákejì ọba Ìdànrè torí mo lọ bẹ̀ ń gbà yẹn náà wọ́n ṣe wá ṣe ṣàlàyé ó lóun rógùn ó ní export àwọn á ní pé ibi tó ti ṣoògùn ẹ̀ pé ṣé ó lè fún wọn ṣé ó morúkọ ẹni tó ṣoògùn ó lóun morúkọ ẹ̀ wọ́n dẹ̀ fún wọn àbúrò yín ká dẹ̀ gba ó dẹ̀ fún wọn ní fóònù nọ́mbà ó fún wọn ní fóònù nọ́mbà ọbẹ̀
bí ọbọ̀n ṣe pé ọbẹ̀ nìyẹn pé hello pé ṣé o lè bá wa ṣoògùn eléyìí tí ó ní ṣé o lè bá wa ṣoògùn eléyìí tí exporter ṣe ó lóun lè ṣe ó ní ṣé kóògùn yìí kí kòkò yìí so ni àbí kí kòkò lè bàjẹ́. ìyẹn ọbẹ̀ ló sọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni ẹni ẹ̀ wá sọ pé kí kòkò lè bàjẹ́ ni. wọ́n ti sọ fún àwọn tí ń sọ̀rọ̀ àbí. wọ́n ti jẹ́ kó wọ́n ti fún lára bọ́n ṣe àwọn tí ń sọ̀rọ̀. wọ́n ti fún àwọn ti ṣe wọ́n ti fún lára wọ́n fún wọ́n fún wọn lára wọ́n wá ní pé bí èlò ni ẹnu wa sọ ẹjọ́ bí ẹ̀wọ̀n bọ́ ṣe pọ̀ wọ́n pé bí èlò ló lè dín wọn ó ní tó bá ti lè san 70,000 olóhùn á ṣe. kóun lè ṣe kí kòkó lè so àbí kí kòkó lè bàjẹ́ kí kòkó lè bàjẹ́. ayé ń bẹ lábẹ́ ọ̀run o. ẹni ẹ wá sọ pé òun lè ṣe. mo ń gbọ́ yín. ẹni ẹ wá sọ pé òun lè ṣe kí kòkó lè bàjẹ́. mo ṣe rà ibi tí mo ṣáà. tí wọ́n wá dárúkọ tí wọ́n wá jẹ́ kó mọ̀ pé torí ọ̀rọ̀ exporter àwọn ṣe ń pè. rárá wọn mọ̀ kò mọ̀. wọ́n sọ fún ọbẹ̀. wọ́n sọ fún gbà atlas tó padà gbọ́ oníṣèbí iṣẹ́ òun lòún ṣe olóhùn láìdí káàdì òun lọ́wọ́ ó ní pé wọ́n gbéṣẹ́ wá sọ́dọ̀ ni gbà atlas tó padà mọ̀ àmọ́ nǹkan tó wá sọ ni pé wọ́n gbéṣẹ́ wá sọ́dọ̀ ni pé iṣẹ́ tó gbé wá sọ́dọ̀ òun lòún ṣe. ìyẹn ọbẹ̀ ló sọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ oníṣẹ́ iṣẹ́ títí sí. ṣé tí ọbẹ̀ bá dúró báyìí ohun tó sọ yẹn lè sọ lójú rẹ̀. mo lè sọ. àmọ́ retí yín lọ́sẹ̀ tí ń bọ̀ ṣẹgbọ́ lágbára ọlọ́run ó ṣọkọ yín ní rírí kí lorúkọ yín lẹ́ẹ̀kan sí. orúkọ mi ni Ògúnyẹmí Olúwafúnkẹ́. àǹtí ẹ bá wa mú àbúrò yín wá lọ́sẹ̀ tó ń bọ̀ gbogbo ń tẹ́ ẹ gbọ́ yìí ẹ lọ ti àbúrò yín nú. wọn fẹ́ sọ bóyá ẹ̀rù ń bà wọ́n ni kán dẹ̀ sọ gbogbo kan tó ṣàlàyé níbẹ̀ ni kán dẹ̀ sọ kán sọ kán dákun kán jọ. ṣe bẹ́ẹ̀ gbọ́ gbogbo tí wọ́n lábúrò yín sọ ìbáyìí. kán sọ gbogbo nǹkan tó ń sọ nìyẹn kán sọ. ẹ ní sùúrù àǹtí ọ̀rọ̀ yìí ti wà lọ́rùn yín àbúrò yín àti fi kọ́ yín lọ́rùn ṣẹgbọ́ àmọ́ retí yín lọ́sẹ̀ tí ń bọ̀ ìyá ọlọ́run ó dùn yín nú. àmín Jésù. ẹ má sunkún mọ́